Ẹ kú dédé àsìkò yìí, òní lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2024. Èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Láti mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà, mo ṣetán láti gbé ìgbésẹ̀ alágbára. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Lábẹ́ rẹ̀, ó ní kò ṣeé ṣe kí àfikún owó epo bẹntiróòlù má wà o. Àfikún owó epo jẹ́ ìgbésẹ̀ tí kò dùn mọ́ni nínú, ṣùgbọ́n láti mú àtúnṣe dé bá orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ṣàpèjúwe àbẹ̀wò rẹ̀ sí orílẹ̀-èdè China gẹ́gẹ́ bí èyí tó dára púpọ̀ tó sì kẹsẹ̀ járí. Ó fi àwọn ọmọ Nàìjíríà lókè òkun lọ́kàn balẹ̀ pé òun yóò mú ìpèsè ohun amáyédẹrùn lọ́kùnkúndùn ní Nàìjíríà. Nídò dá alábàá pé kí wọ́n dá orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè elédè Gẹ̀ẹ́sì ní orílẹ̀-èdè China. Ìgbésẹ̀ kí ọ̀gá àgbà ọlọ́pàá máa lo ọdún 4 ní ipò jẹ́ òfin tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Lábẹ́ rẹ̀, kì í ṣe iṣẹ́ tèmi ni láti ṣe ìwádìí bóyá wọ́n ti fẹ́ sáà ọ̀gá àgbà ọlọ́pàá ní Nàìjíríà lójú sí i. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń mójútó ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ti yànnàná ẹ̀ pé kò sí gbèdéke iye ọjọ́ orí fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìdánwò WAEC àti NECO. Orílẹ̀-èdè Canada ti rí owó tí kò dín ní $1,190 àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 53 gbà lọ́wọ́ àjọ EFCC. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí Asue Ighodalo múlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú PDP láti díje nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Edo. Àwọn agbébọn jí àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga Babcock gbé ní ìpínlẹ̀ Ògùn. Àjọ ICPC ti yànnàná ẹ̀ pé àwọn ránṣẹ́ pé Ngige fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lásán ni àwọn ò fi ọwọ́ ṣìkún òfin mú. Ààrẹ Tinubu ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè United Kingdom láti orílẹ̀-èdè China. Ìròyìn eré ìdárayá, orílẹ̀-èdè wa Nàìjíríà ti gba àmì góòlù báyìí níbi ìdíje Òlímpíìkì fún àwọn àkàndá. Mark Onyinyechi ló fi ìtàn balẹ̀. Bákan náà ni Cristiano Ronaldo ti fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí yóò mi àwọn 700 nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé. Ó ní òun ò fi ìtàn balẹ̀ o, níṣe ni wọ́n ṣe àwárí òun ni. Àwọn ìròyìn yìí àtàwọn míì lóríṣiríṣi lẹ ó jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.